Tinubu bẹ àwọn aṣòfin kí wọ́n fòǹtẹ̀ lu àwọn ọ̀gágun tó ń ṣẹ̀ṣẹ̀ yàn sípò. Olórí orílẹ̀-èdè yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ti rọ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà nílùú Àbújá pé kí wọ́n tètè bóun fòǹtẹ̀ lu gbogbo àwọn ọ̀gágun tó ń ti forúkọ àti ipò tí wọ́n máa dìmú ránṣẹ́ sí wọn láti nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí, kí wọ́n lè tètè gbájúmọ́ iṣẹ́ ìlú tí ìjọba òun gbélé wọn lọ́wọ́ ní kíá kí wọ́n bá lè ṣàṣeyọrí nínú iṣẹ́ náà. Nínú lẹ́tà kan tí ààrẹ kọ ránṣẹ́ sí olórí ilé ọ̀hún, Sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio, tí wọ́n kà sétígbọ́ gbogbo àwọn aṣòfin lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéè ọjọ́ 11 oṣù keje ọdún yìí, ló ti béèrè fún àbá àti àmọ̀ràn lọ́wọ́ wọn. Nínú àwọn orúkọ tí Akpabio kà ló ti dárúkọ àwọn ọ̀gágun àti ipò pàtàkì tí wọ́n fẹ́ kí wọ́n ṣàkóso lé lórí. Lára wọn ni ọ̀gágun Christopher Musa, ẹni tó máa dípò lórí ológun àpapọ̀ mú, Chief of Defence Staff ọ̀gágun Taoridi Lágbájá, ẹni tó máa dípò lórí àwọn ọmọ ogun sọ́jà mú, Chief of Army Staff ọ̀gágun Emmanuel Ogala, ẹni tó máa dípò àwọn ọmọ ogun ojú omi mú, Chief of Naval Staff, àti ọ̀gágun Hassan Abubakar, ẹni tó máa dípò àwọn ọmọ ogun ojú òfurufú mú, Chief of Air Staff. Nígbà tó ń sọ̀rọ̀ lórí lẹ́tà ọ̀hún, Akpabio ní níwọ̀n ìgbà táwọn kò tí ì yan àwọn ìgbìmọ̀ tí yóò máa ṣàmójútó ẹ̀ka kọ̀ọ̀kan nílé ìgbìmọ̀ àwọn, ṣe làwọn yóò jókòó papọ̀ láti ṣàyẹ̀wò sáwọn orúkọ tí ààrẹ Tinubu fi ránṣẹ́ àti ipò tí wọ́n máa dìmú papọ̀ káwọn tó fi òǹtẹ̀ lu àwọn tó bá pegedé nínú wọn. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.